ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́n ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó tún ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. ọlọ́pàá ni wà o bàbá ẹ ṣe gan ni ọlọ́pàá ni wà o bàbá ẹ ṣe gan ni ẹ ò jẹ́ kí kẹ́kẹ́ pa má gbogbo wa lẹ́nu àwa lánàá àwa ń sọ̀rọ̀ ó dẹ́njà sọpẹ́ àwa lánàá àwa ń fọhùn ó dẹ́njà sówó kìkì ọpẹ́ ló yẹ o Ọlọ́run ayọ̀ bàbá ẹ ṣe ojú tó lé ní ẹ máa wò èmi ṣọ́ mẹ́sì mi ọ̀làmì ìsúnkàn mi ọmọ bàbá wo lóye wẹ́wẹ́ mò ń fẹnu sọ pé ojú tó lé ní ẹ máa wò gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń wojú tó lé ire owó ire ọmọ ire ayọ̀ ire àlùbáríkà nínú ilé yín pátápátá. ló máa jáde àtàjà mọ́mọ́ kìfèrè pé àwọn kìfèrè lé ẹ̀mọ́ fún wọn láyé o tí ó ti bọ́ wọn ojú ti là wọ́n ti rí pé wọ́n ń tàn wá ní àtàjà mọ́kìrì àti gbogbo ẹ̀ wọ́n ń tàn wá ní àti jẹun ni. bàbá òní lẹ́yìn aláṣọ fún ní. bẹ́ẹ̀ni jẹ́ sọ fún wọn òṣòdodo tá a bá dúró lórí òdodo ká máa ṣe bó ṣe ń ṣe ayé òde ní báyìí gbọ́n kan tọ́lọ́run sọ tí ìlú kan bá ń dàrú tí ò bá ṣẹ́tù kò sí wòlíì Ọlọ́run bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mo sọ fún yín ayé àtijọ́ àwọn bàbá wa tí ìlú bá ń dàrú wọn lọ wá ní fagidi ó lè má jẹ ìlú yẹn ló wà wọn bá wá pé gbogbo àwọn tó wà nílùú yìí wọn gbóná wọn lọ sí ìlú mi wọn lọ gbó ní fàyẹn wá á lè dá ní kó ṣe nǹkan bá ìlú á lè ṣe kéde àtùbà tí ìlú ò bá ti tùbà tó bá ń dàrú kò sí wòlíì gidi nílùú wọn ọ̀pọ̀. bàbá ìgbà tí ìjọba Èkó dìde tí Ògún dìde Ọ̀ṣun dìde tí wọ́n fún àwọn oníṣẹ̀ṣe ní ọ̀lídé ẹ̀yin fara bẹ́ẹ̀. yọ̀ọ́ bẹ́ẹ̀ ni ẹjẹ́ ìṣòro kan fún yín èmi rẹ̀ géètì ẹ̀sìn kankan torí mo tó bá ka Bíbélì dáadáa ìwọ náà tó bá ka Koran ìwọ náà tó bá gbọ́ fa dáadáa ò ní ẹ̀ géètì ẹ̀sìn kankan ẹ ní sùúrù ẹ ní ẹ̀ géètì ẹ̀ Ọlọ́run ní gbogbo nǹkan tí mo dá ní dáradára ni kí wọ́n sọ pé ó ṣe dáradára ni. ṣé Ọlọ́run ò rórìṣà ẹ̀ kó parẹ́ pé òun ò fórìṣà ṣé Ọlọ́run ò rí Ọlọ́run kìlọ̀ fún Mósè Sólómọ́nì ó ní kó má lọ bá wọn bọ̀ ní kó má fẹ́ obìnrin àjèjì torí kó má bọ̀rìṣà Ọlọ́run ṣe bọ̀rìṣà rẹ̀ láti gba nìwá láti wá tí kò yẹ kó parẹ́ á kìlọ̀ fún ẹni torí òun ló dá òkùnkùn ló dá ìmọ́lẹ̀ òun ló dá àjẹ́ ló dá gbogbo ẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé bí Ọlọ́run ti sọ pé kó máa lo kíní ẹ̀ wọ́n yí padà nígbà tó lọ́dẹ̀ yí padà Ọlọ́run ò gba agbára ẹ̀ lọ́wọ́ wọn mọ́. wọ́n á lò bó ṣe wù wọ́n. wọ́n lò bó ṣe wù wọ́n. tó kò gbá lọ́wọ́ ókè mo fẹ́ sọ̀rọ̀ tó wà ní Ísírẹ́lì nígbà tí Jébésì olórí àjẹ́ tẹ́lẹ̀jà sáwọn ní igbó fọdún 3 oṣù 6 tó lọ́dẹ̀ ń kọ́ àwọn òlì pamọ́ sínú ìwà àkàtà káwọn àjẹ́ má pa wọ́n jẹ ṣé Ọlọ́run ò rí àjẹ́ yẹn kó ní kán àjẹ́ kú ṣé Ọlọ́run ò rí ṣé Ọlọ́run ò rí tí wòlíì bá lè ba gbogbo ìlú ṣé Ọlọ́run rí má gbèjà Ọlọ́run o Ọlọ́run ṣòro gbè níjà má di pa bẹ́ẹ̀ ni so tèmi ni pé tí bá fẹ́ wàásù fún ẹ má ní òrìṣà míì ju Ọlọ́run lọ kó wá gbé kíní kan pé ẹnìkan tún ju Ọlọ́run lọ má wọ ẹgbẹ́ àjẹ́ bó wọ ẹgbẹ́ àjẹ́ wà kábàámọ̀ wà fọmọ dájọ́ àdéhùn à ń bẹ̀ á fẹ́ ti ìdílé ẹ̀ bó wọ ẹgbẹ́ òkùnkùn wà èébú tó wà ń bẹ̀ á wà nídìílé ẹ̀
àwọn advice tẹ̀mítẹ̀mí sọ fún yàn nìyẹn. Jésù Kristi lóhùn wá láti kéde láti pòfin rẹ àti láti kéde láti múṣẹ. Jésù Kristi tá a tẹ̀lé tẹ́ ẹ gbọ́ bí tó sọ pé kó máa sun lé òrìṣà. kò ní kó sun lé òrìṣà. Gbọ́ lọ́ka bíbélì lọ́ka Kùránì. Tẹ́ ẹ gbọ́ bí Jésù kọ́ ọmọ ẹ̀yìn ẹ̀jọ̀ tó ní fáyà oṣù fáyà gbogbo ẹ̀ ẹ gbọ́ ẹ ká ní Kùránì dáì tẹ́ ẹ gbọ́. Jésù Kristi dáadé ẹ tẹ̀lé tí ó kọ́ ọmọ ẹ̀yìn ẹ̀jọ̀ ó lè fi nǹkan tó ti kárì fún síkárì. ẹ̀fìtọ́ náà fọlúwa. Jọ̀bí nǹkan tó sọ fún yín nìyẹn. wọ́n á máa sọ oníkàlùkù ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Tó ti Jésù tí ó sọ pé fáyà bí ti Jésù lọ nígbà tó tún ní Jésù Kristi tó tún mú tọmọ ẹ̀yìn ẹ̀ sọ pé tó gé etí wọn tún lẹ̀ papọ̀ tí kò lẹ̀ pọ̀. Jésù lágbára kó sọ pé òkè iná kó bẹ̀ sí jó gbogbo wọn tàbí kò ní jó wọn. Nísìnyí gbogbo lànà fáyà kú ọ̀tá mi kan górí ẹ̀ òun lè fi ń ṣe prógámù kiri. Ìwọ tó wá ní nǹkan tàbí ọ̀fìn gbà tó jẹ́ kókó nìyẹn o. Ìwọ tó ní kí wọ́n gérí nǹkan tí ó mú agbára tó wà tó mú èmi tó wà lára ẹ̀. Ìwọ tó ń ṣépè ọwọ́ ẹ̀ mọ́. Ẹgbọ́n kan tó náà sọ. Orí tí bá ní kí n máa sàmì ẹ̀ṣọ́ níta ní ìbádúró. Ta lọ́wọ́ ẹ̀ mọ́? Ta lọ́wọ́ ẹ̀ mọ́? Bí Ọlọ́run sọ kí ní kan mo fẹ́ kẹ́ dìbò mú o. Ànábì Dáúdà tá a pè ní Dáfídì. Bọ́lá ti sọ pé kò sẹ́ni tó dàbí òun. Ó ní idà òní kú òlé ẹ̀ títí láéláé torí pé ó pànìyàn. kí ìdá sí kó báyìí. Ẹ̀kúrò Jésù Kristi ọmọ Dáfídì ní ṣàánú fún mi. Ìgbà tó máa pa kí wọ́n fi pa. Ìdà náà ni. Torí ègún tọ́lọ́run ti fi síbẹ̀. àbọ̀ bàbá sọ wáyé kó wáyé lórí Jésù. Ọlọ́run bàtà Ọlọ́run sọ tó rọrùn wá tó jáde ní ìdílé yẹn. Ó wá jẹ́ kí májẹ̀mú tó wà mẹ́ kó jẹ́ pé májẹ̀mú yẹn náà wọ́n máa fi sábàbí fún. Kọ́ mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ kì í yí padà. àwọn tó wá sọ pé Ọlọ́run ní Jésù kan tó. Ọlọ́run ti Jésù. Wọ́n pa ẹni lọ́ka Bíbélì àti Kùránì yẹn. لبيك اللهم لبيك. Tẹ́tẹ́ lọ àjì nìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Aliusu International Travelers and Tours ní kẹ́ bá lọ. Tẹ́tẹ́ lọ àjì nìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Aliusu International Travelers and Tours ní kẹ́ bá lọ. Kò sí èméjì àmọ̀kẹ́, ó dá mi lójú gedegbe. Wá ṣiṣẹ́ àjìlá ṣe pé hospitality wọ́n dúró. Accommodation wọ́n jẹ́ bàbá. Ticketing and reservation, consultancy services, destination advice, pẹ̀lú tourism iṣẹ́ wọn ni group tours arrangements. Mo fẹ́ lọ àjì pẹ̀lú múra wa wọn ni mo mọ̀ tó lè bá lọ. máa bọ̀ ní Al-Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá Road Owódélé bus stop along Lut Road Sùúrùlérè Lagos telephone 0803-512-4441 tàbí 0802-396-3632 ọ́fíìsì wọn tó wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Al-Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn.